ó ga o eléyìí tún lágbára kẹ Táyé Currency náà tún ti lọ pitch tent ẹ̀ lẹ́yìn MC Olúọmọ kí ló ń ṣẹlẹ̀ gangan èèyàn mi kí ló tún ṣẹlẹ̀ kí ló ń lọ nínú national gangan lẹ́kọ̀ọ́ nínú fọ́nrán yìí ẹ máa rí gbajúmọ̀ olórin fújì ìyẹn Táyé Currency tó lọ pay visit sí MC Olúọmọ nílé níbẹ̀ lòun pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Olúọmọ ni wọ́n ti ń sa ayédáadé tí wọ́n ń kí MC lọ́tún tó ń kí lọ́sì bó ṣe ń pa ayédáadé bẹ́ẹ̀ ni wọ́n ń kíra MC lọ́tún lọ́sì and tẹ́ bá gbàgbé lára nǹkan tí kan náà àwọn ọmọ onímọ́tò yẹn tí ó jáde tó complain lé lórí ní kò pẹ́ iná rẹ̀ wípé àwọn olórin gan ni wọ́n dákún ọ̀pọ̀ wàhálà tó wà nínú ẹgbẹ́ yẹn ní Lagos State wípé most of them kàkà tí wọ́n á fi kọrin tí wọ́n á fi forin pàrọwà sọ́tún tí wọ́n á fi pàrọwà sí òsì tí wọ́n á fi lè parí ìjà tó wà nílẹ̀ láàrin MC Olúọmọ àti Koko pẹ̀lú Tafasego pé instead most of them wọ́n tún fi orin yìí ṣe kíni wọ́n tún fi ń dá ọ̀pọ̀ ọ̀rọ̀ kalẹ̀ ni. ẹ̀yin olórin torí nǹkan tẹ́fẹ́ ńlá tẹ́fẹ́ jẹ ẹ̀yin náà ń bá nǹkan jẹ́ tí ò ṣe díẹ̀ kágímẹ̀tì bá ti ṣẹlẹ̀ láàrin rẹ̀ méjì ẹ̀wọ̀n sáré pick side. ó lágbára o ẹ̀yin èèyàn àmọ́ kí n tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán iná ká jọ wo bí ó tiẹ̀ ṣe lọ nígbà tí Táyé Currency tó lọ pay visit pẹ̀lú MC Olúọmọ nílé mò ń padà bọ̀. ọ̀gá Olúọmọ tèmi rà chairman ló ń tọ́nà yìí aṣọ tó ń tọ́nà yìí mo sọ aṣọ kékeré ni aṣọ kékeré o mo dáṣọ mọ̀ náà ọmọ Òṣòdì ni mí náà mo dáṣọ mọ̀ ẹ̀ṣílẹ̀ mẹ́rin 400 ní kébì máa wọ̀ èjì rẹ̀ aláṣọ. ìjọba yọ owó kábíyèsí ẹ. Ọlọ́run ló dé orí bẹ́ẹ̀. ayédáadé kúrò wájú kiri yẹn wọ́n ká kiri. ọmọ àti sọ́yà òun ta fẹ́ Ọlọ́run kò ṣe Ọlọ́run ti ṣe bàbá àbèjì ìrọ̀rùn ló bá jẹ́ kábíyèsí. ó ga o ó lẹ́tìkẹ́ ó lágbára kí ló ń ṣẹlẹ̀ gan-an irú géèmù wo gangan la lè sọ pé ó ń play out gangan ẹ̀yin èèyàn mi because tí ẹ bá gbàgbé lásìkò tí Táyé Currency tó ń kọrin kíra MC Olúọmọ tó ń ṣá lọ́tún tó ń ṣá lọ́sì inú ẹ̀ ló ti sọ̀rọ̀ wípé gbogbo àwọn tó bá dalẹ̀ MC Olúọmọ tó ti táwọn ọ̀rọ̀ sí gbogbo àwọn tó dalẹ̀ MC Olúọmọ wípé ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ọ̀dàlẹ̀ abálẹ̀ kò ní tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́yìn èèyàn mi bá ṣèrántí dáadáa ẹ jẹ́ n fi fọ́nrán ìran gbogbo wa létí kẹ́ ẹ gbọ́ gbogbo ohun tó sọ ọ́nà ẹ̀ because gbogbo alámọ̀ wípé kò tún sẹ́lòmíì tó tún jẹ́ ọ̀dàlẹ̀ tó dalẹ̀ MC tó yàtọ̀ sí Tafa àti Koko Zaria ẹ jájọ wo fọ́nrán yìí náà. Gbogbo ẹ̀yin tẹ́ bá lẹ́yìn ọ̀gá yín tẹ́ bá dalẹ̀ ní mórí délé. Gbogbo ẹni tó bá dalẹ̀ ní ṣoríire. Ẹni tó dalẹ̀ ò ní dalẹ̀. Ó ń ṣẹlẹ̀ sí mi náà bá a sí. Ẹ lọ bí Big London ọjà tó. Àwọn tó dàbí Àkàndé Currency wọ́n ti ń bẹ nínú ilé báyìí. Inú ilé náà wà, ọ̀rí kankan jẹ. Gbogbo yín bẹ́ẹ̀ bá dalẹ̀ ọmọ òṣèré rẹ̀ o. Ẹ bá dalẹ̀ kí ló máa ń ṣe? Ó falẹ̀ lọ. Àárọ̀ lórí, ó wá ń yọ̀. Aláyọ̀, ẹ bá dalẹ̀ ẹ máa balẹ̀ lóní àmì. ó ga o ṣẹ́yìn yẹn náà ti wá rí wípé kò sẹ́ni méjì tá a lè tọ́ka ọ̀rọ̀ yìí sí ta lè sọ pọ́rọ̀ yìí tó ń bá wí tó kọjá Koko Zaria pẹ̀lú Tafasego lọ kí wá ló ń ṣẹlẹ̀ gan ara nǹkan tí kan náà àwọn ọmọ national yẹn tó dẹ̀ complain náà nípa ìdílé gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ṣáájú wípé ara àwọn nǹkan tó complain lé lórí náà rèé wípé àwọn olórin yìí kàkà tí wọ́n fi máa fi orin wọn tí wọ́n á fi settle matter tó wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí instead wọ́n tún fi orin yìí wọ́n tún fi ń dá wàhálà lẹ̀ ní pẹ̀lú bí wọ́n ṣe ń pitch tent wọn tí wọ́n ṣe ń declare support fún ẹni tó wù wọ́n láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ yìí lágbára ó le koko ó lẹ́tìkẹ́ gidi ó gbẹ̀nù tán kí lójú tẹ́ fi wò ó ìyàwó ló kọ sí yín ẹ máa sọ sí comment ẹ má gbàgbé tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí Facebook ẹ máa bá wa follow DJ Naija online lórí Facebook link tó wà ní comment section fídíò ó máa gbé yín lórí Facebook page wa ẹ máa like kẹ́ sì máa share ètò ìkó máa lọ lórí ayélujára ẹ ṣé púpọ̀.